أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. mo kí wa ní kíkí àlàáfíà ìkí ọlọ́run àánú ọlọ́run orí ajẹ́njẹ́ tán ọlọ́run kó máa bá ẹnìkankan wa gbé. mo kí wa káàbọ̀ sí orí ètò wa tòní, èyí tí a mọ̀ fi bára wa sọ̀rọ̀ lónìí yóò máa dá lórí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan tí ń bá wa sọ̀rọ̀ báyìí wípé waqaf abna'a jinsika wakhsha minhum kama takhsha ad-daragima was-sabanta. Kánú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ẹni tó mọni ní í ṣe ni. Tó bá rí bẹ́ẹ̀, ṣọ́ra fún ẹni tó mọni síwájú kí ẹni tó mọni kó tó ṣe ni. Wakhsha minhum, wá páyà wọn. Tá bá ní o ṣọ́ra fún wọn, kì í ṣe pé kó sá fún wọn, kì í ṣe pé kó má béèrè wọn, kì í ṣe pé kó má pè wọn. Ẹlòmíì ò ní àjọ gbé ládùúgbò kan náà, ẹlòmíì ní àjọ gbé nílùú kan náà. Bẹ́ẹ̀ ni, àmọ́ iye ẹni tá àjọ gbé nílùú kan náà tí sì máa ń ṣe ni. Àmọ́ iye ẹni tá àjọ gbé nílùú kan, tá àjọ gbé lágbègbè kan, tá àjọ gbé lẹ́gbẹ̀ẹ́ ara wa tí ó sì máa ṣe ni. Níwọ̀n ìgbà tó bá ti mọ ohun tí ó fi ṣe ni. Kama takhsha ad-daragima was-sabanta, ó ní sá fún wọn gẹ́gẹ́ bó ti máa ń sá fún kìnnìún. Sá fún wọn gẹ́gẹ́ bó ti máa ń sá fún erin. Àwọn èèyàn kan bẹ nínú ayé o gbọdọ̀ ṣọ́ra fún wọn, nítorí wípé ọ̀rẹ́ ni wọ́n mọ̀ pé wọ́n, ọ̀tá sì ni wọ́n. Wọ́n ń bẹ nínú ẹbí, wọ́n ń bẹ nínú àwọn òṣìṣẹ́, kódà wọ́n ń bẹ nínú alábàágbé. Ìwọ ó mọ̀ fẹ̀yìn sí wọn, àwọn náà ó mọ̀ fẹ̀yìn sí ọ. Àmọ́ ẹ̀yìn tí wọ́n ń fẹ̀ sí ọ̀hún, ẹ̀yìn tí ń bẹ ń sàlẹ̀ ẹnu wọn ò dá sí ọ. Tó bá ní o sá fún yàn, kì í ṣe pé ò ní kí wọn, kì í ṣe pé ò ní dà yín pọ̀, kì í ṣe pé ẹ̀ ní bára yín ṣe oore, kì í ṣe pé ẹ̀ ní bára yín yọ̀. Ẹ̀yìn tí wọ́n ń sọ ń bẹ̀ náà ni wípé máa límìtì ara rẹ pẹ̀lú àwọn èèyàn, máa yọ àyè jálẹ̀, máa rántí wípé bẹ́ẹ̀ ti rẹ́ lónìí ẹ lè mọ́ rẹ lọ́la. Máa rántí wípé àṣírí rẹ tó fi sí wọn lọ́wọ́ lónìí òun ó lè padà di irinṣẹ́ tí wọ́n mọ̀ fi dájú ìjà kọ lọ́la. Máa rántí wípé àwọn ọmọ ìyá ànábì Yusuf alayhi salatu wassalam, bí ẹ̀jẹ̀ ṣe dà wọ́n pọ̀ tó, wọ́n mọ̀ tún roku wọ ọmọ ìyá wọn. Ìwọ tí ẹ̀jẹ̀ wá da ìwọ àtẹ̀yàn kan pọ̀ wá ní kò lè pa mí, ọ̀rẹ́ mi ni, ọ̀rẹ́ rẹ ń bo. Tó bá ní májèlé ló pààyàn, ẹ dákun ṣe ọ̀tá ẹni ní ń fi májèlé sínú oúnjẹ ni. Ṣèbí ẹni tó mọni náà ni ó gbóúnjẹ fún ni tá a wàá gba oúnjẹ lọ́wọ́ rẹ̀ nítorí pé a fọkàn tán. Gbogbo ohun tí wọ́n fi sóúnjẹ fún yàn, tí wọ́n fi sí mímu fún yàn, téèyàn ó wàá jẹ tí ó wàá pa á lára, àtọ̀dọ̀ ẹni tó mọni tó jẹ́ olólùfẹ́ ẹni náà ni ó gbà wọlé sí ni lára. Ló fi jẹ́ pé tó bá ní ṣọ́ra, bánú sọ, jìnnà sí èèyàn, wọ́n ní o ferege. In tí wọ́n ń sọ ń bẹ̀ ni wípé límìtì ara rẹ, ìwọ náà gbìyànjú kó o ní privacy níwọ̀nba. Ayé tó dáa jùlọ láyé òun náà ni private life. Má jẹ́ káwọn èèyàn mọ gbogbo nǹkan páyé rẹ̀. Má fún wọn jẹ díẹ̀díẹ̀, má fún wọn jẹ tán. Nítorí wípé tó bá ti mọ gbogbo nǹkan tán páyé rẹ̀, wọ́n ó yára tètè di ọ̀tá rẹ báwọn. Ẹlòmíì tó ń bẹ nínú ìgbésí ayé rẹ̀, ń bẹ nínú ìgbésí ayé rẹ̀ títí di ìgbà tí ó fi rí tí ó fi bá ọjà ni. Yóò mọ̀ ṣe bí ọ̀rẹ́ títí dìgbà tí ó fi rí nǹkan tí ó fi bá ọjà. Tó bá ti rí tí ó fi bá ọjà báyìí, yóò wá gbé true colour rẹ̀ jáde pé ọ̀tá ni mí o, mi ò kàn tí ì lágbára àti bá ọjà nígbà náà ni. Ẹ wo àwọn ọmọ ìyá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àwọn tí wọ́n ń gbé ànábì gẹ̀gẹ̀gẹ̀ lánàá, àwọn tí wọ́n ń pàtàkì ànábì, àwọn tí wọ́n bàbàrà ànábì. Níjọ́ tá ànábì jáde wípé ana nabiyyul la kadhib, ànábì ni mí, kò sí wọ́n bẹ́ẹ̀. Níjọ́ náà ni wọ́n ní òpùrọ́ ni ọ́, wọ́n sì pé lópùrọ́ rí lánàá. Níjọ́ tí ànábì sọ pé ọlọ́run ló rán mi iṣẹ́, wọ́n ní ọlọ́run ò rán iṣẹ́. Òun làfáà fi sọ wípé laqabtumuhu aminal qawmi fi sigarin wa ma aminun ala qawmin bimuttahami. Ó ní ṣe bẹ́ẹ̀ ni ire lẹ pé lánàá, bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ òyà ọ lẹ́nu. Ẹnìkan lè pè ọ́ lẹ́ni ire lónìí kó sì dúdú lọ́la kó sì sọ pé òun ṣe ẹni ire mọ́. Béèyàn ṣe rí nù. Ìwọ ni kí wọ́n límìtì ara rẹ, kó rí i dájú pé òun fún ayé rẹ ní privacy. Bẹ́ẹ̀ lómi bá lóyún báyìí, ọ̀rẹ́ rẹ ti mọ̀. Bẹ́ẹ̀ lómi bá ń ṣe nǹkan oṣù, ọ̀rẹ́ rẹ ti mọ̀. Ìjọ́ tẹ́lómi ó bímọ, ọ̀rẹ́ rẹ ti mọ̀. Kódà ìjọ́ tí wọ́n ó ṣèkómọ tí ọkọ rẹ̀ gan ò tí ì sọ fáwọn ẹbí rẹ̀, ọ̀rẹ́ rẹ ti mọ̀. Ìjọ́ tọ́rẹ́ rẹ̀ yẹn bá wá dà ọ́, ó máa wá sunkún
bẹ́ẹ̀ sì ni ìwọ ló fi ààyè rẹ̀ lẹ̀ nítorí wípé gbogbo ẹni tá a bá ń bá ṣe pátá ẹ jẹ́ ká mọ bá wọn ṣe ṣẹ́kù ká rántí wípé tóòrùn yẹn bá ti mọ gbogbo nǹkan tán parẹ́ ní tó mọ̀ yẹn náà ni wọ́n padà fi bá ọjà tó bá jẹ́ wípé ànábì níwà kan tó kù díẹ̀ káàtó lọ́jọ́ kìíní àná ìwà yẹn ni wọ́n wá tú jáde wípé ìwọ náà ń pe ààrẹ lójíṣẹ́ ìwọ tó ṣe báyìí ìwọ tó ṣe gbá ó mọ̀ wípé mi àti ìwọ ń ṣànábì èmi àti rẹ̀ á níbi tá a kù sí ìwọ ò ní nǹkan tó ti ṣe tó kù díẹ̀ káàtó ẹlòmíì ó sọ fọ́rẹ́ rẹ̀ pé mo ṣẹ́yún rí ọ̀rẹ́ ẹ̀ náà ló wà lọ sọ fún boyfriend rẹ̀ wípé ó ti ṣẹ́yún rí kí ló ń sọ fún ṣe bọ́lọ̀ ni ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún tá a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún èèyàn ò ní gbàgbé yóò wá tọ́jú ẹ̀ títí tọjọ́ tí ó ní ìdí ẹ̀ láti fi bú wa àmọ́ tá a bá tọ́jú ẹ̀ sọ́wọ́ ọlọ́run ó gbàgbé yóò sì foríjì wa kódà yóò tún wá kẹ́ wa bí gbàtọ́ ẹ̀pá àti ẹ̀ṣẹ̀ rí ni ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ti yóò fẹ́ tá a bá ti gba tira wa báyìí a mọ̀ wá kà bòrò ẹni tí wọ́n ń sórí rẹ̀ fún yẹn ṣé o mọ̀ bóyá inú rẹ̀ dùn sórí rẹ̀ ẹni tí wọ́n rẹ́rìn sí pé bá mi dúpẹ́ o bá mi yọ̀ ṣé o mọ̀ bóyá inú rẹ̀ bá ọ yọ̀ ọ̀tọ̀ sí lẹni tí ń báyàn fẹ́ yín ẹni tí ń sì ń fẹ́ yín ò tó ẹni tí inú rẹ̀ rẹ́rìn ẹlòmíràn lè mọ̀ bẹ́ẹ̀ fẹ́ yín tí ó mọ̀ wọ́ lọ́ọ̀kan báyìí àmọ́ inú rẹ̀ rẹ́rìn pẹ̀lú rẹ̀ gbogbo ẹni tí ó bá yege pátá láyé ẹ dákun ẹ lọ ní privacy pàápàá jùlọ àwa obìnrin kódà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi iṣẹ́ ibi ilé àwọn obìnrin kan àwọn obìnrin wo ni àwọn obìnrin tó jẹ́ pé wọ́n tún máa wòyìn bí ọkọ wọn ṣe ń bá wọn sùn fún ọ̀rẹ́ wọn obìnrin ó bàjẹ́ débi pé gbogbo nǹkan ọkọ rẹ̀ pátá lọ́rẹ́ rẹ̀ mọ̀ kọ́lọ̀ tọkọ rẹ̀ láìkì ọ̀rẹ́ rẹ̀ mọ̀ sáìzì pátá ọkọ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ mọ̀ gbogbo nǹkan pátá kọ́ ni wọ́n gbọ́dọ̀ mọ̀ àwọn nǹkan mi wà kò gbọ́dọ̀ kọjá àárín ìwọ àtọlọ́hun ẹni tó bá lóhun ò lè rínú gbọ́wọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ yóò ṣẹ̀sín pẹ́ o nítorí báwọn tó ń sọ̀rọ̀ fún yìí náà ni wọ́n padà fi ọ́ ṣẹ̀sín ìwà tó bá wù tó bá kù díẹ̀ ká tó jẹ́wọ́ ẹ̀fọ́ lọ́hùn ẹ̀ṣẹ̀ tó bá wá ṣẹ̀ mọ́ tún fi ṣayọ̀ọ́yọ̀ mọ́ fi ṣe fáàrí àṣẹ ni wọ́n á sọ láàrin ara yín kódà tó bá fẹ́ wá dáwọ́lé náà tó o bá tí ì rí débì kan mọ́ tí ì sọ fáwọn èèyàn pàápàá jùlọ ti ẹ̀ pọ̀ láyé nísìn bẹ́ẹ̀ bá ṣe nǹkan báyìí ní ẹ̀ẹ́dẹ̀ wá sọ fún wa tẹ́lẹ̀ nǹkan míì wà tó jẹ́ pé ìmọ̀sọ̀ gan náà ni ó jẹ́ ó níyì ọ̀rẹ́ mi ló mọ̀ wá bínú pé kò sọ fún mi tẹ́lẹ̀ ní ọ̀rẹ́ tó bá understanding yóò understand pé n tó ṣe yẹn òun náà lè ṣe irú ẹ̀ ẹni tí wọ́n sọ pé tó bá fi dọ̀sẹ̀ tó ń bọ̀ á fún wọn ní mọ́tò ó sọ fún yẹn lákọ̀ọ́kọ́ wọn ò fún mọ́ ó ti sọ fún yẹn lẹ́ẹ̀kejì wọn ò ti fún mọ́ ẹ dákun tó bá dé lẹ́ẹ̀kẹta pé yóò fún rẹ̀ sẹ́ǹsì gbà ẹ má jẹ́ kí n sọ fún yẹn mọ́ kó máa di pé wọ́n aṣọ mi di òpùrọ́ tó bá fún nísìnyẹn ni kó máa dé wọ́n dẹ̀ fún mọ́tò kó dà kó sọ fẹ́ nìkankan pé ìgbà míì ń bẹ you need privacy you need the privacy nítorí pé òun gangan ni wàá fi ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba tààlà bó ṣe tóbi tó gan ó pè rẹ̀ ní sataru ọba aláṣírí ọba tó fún rẹ̀ ní privacy mọ́lọ́run bá fún rẹ̀ privacy àmọ́ lọ́tọ́jà ọlọ́run o wọ́n ní sọ́mọ́ ẹlẹ́kejì lọ́lọ́run bẹ kò sẹ́ni tó mọ ibi tó ń bẹ ń bẹ gangan ká ní pé òyìnbó mọ ibi tó ń bẹ ni ara wọn tó ní ẹ̀gbọ́ ẹjẹ́ àtọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ká lọ sálámọ̀ sọ́lọ́run ibi tó wà torí ẹ̀ gan ọlọ́run gan fún alárẹ̀ gan òun gan bo rẹ̀ láṣírí nítorí pé tí ò bá bo rẹ̀ láṣírí ni kò ní níyì lọ́dọ̀ ọmọ aráyé gbogbo ẹni tí ó bá níyì lójú ọmọ aráyé dákun gbìyànjú kó rí dájú pé ó fúnra rẹ̀ ní privacy ó sì rí dájú pé kì í ṣe gbogbo nǹkan làwọn èèyàn mọ̀ nípa rẹ̀ kò bá jẹ́ gbọ́n rẹ̀ kò bá jábọ̀ rẹ̀ kò bá jẹ́ ọ̀rẹ́ nítorí pé kò sí ẹni tí ò lè yí kọ́lọ̀ padà tí ó sì di nǹkan míì kí Ọlọ́run bá Ta'ala kó wà pẹ̀lú oníkálukú wa iléeṣẹ́ wa Qiblatain Travels and Tour wọ́n wà fún wa tí a bá fẹ́ rìnrìn àjò lọ sí Mẹ́kà a fẹ́ ṣe umrah ni a fẹ́ ṣe hajj iléeṣẹ́ náà ọlọ́mọdé kó bàjẹ́ gbogbo àtàǹbẹ̀ǹbẹ̀ pátá náà iṣẹ́ Ọlọ́run àbọ̀ Ọlọ́run kó mọ̀ bẹ pẹ̀lú oníkálukú wa bàbá wa Amirul Hajj Maulana àgbà bàbá wa àgbà Saqafi bàbá ní Mushin bàbá Al-Barika Ọlọ́run kó járe bàbá náà pẹ́ wala Fatiha Salatul Fatiha. Sauty ọgbọ́n Qiblatain ló dá mi lójú tá ó bá lọ ńlá àjẹ́ àti múra ta ò dúpẹ́. Qiblatain International ébà. Travels and Tours là ń bá lọ.